ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú dédé àsìkò yìí gbogbo àwa olùgbọ́ mi àti àwa tí à ń wò mí nílé. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó tún fún wa láti wá sí orí ètò yìí, orí ètò yín, orí ètò wa tí a mọ̀ sí oore ọ̀fẹ́ fún ọjọ́ òní láti orí ìkànnì tí ẹ ti ń wò wá yìí, Seed of Life Television tí ó wà ní Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn níbí. Orúkọ èmi náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékójọ, àlùfáà ìjọ Divine Grace Baptist Church Bàkó tó wà ní Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lónìí kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Bàbá wa àtọlọ́run wa gbé yín ga nítorí pé ẹ dára sí wa. A dúpẹ́ fún ọ̀rọ̀ yín tí ẹ rán sí wa ní ìgbà gbogbo. A dúpẹ́ fún èyí tí ẹ ó tún fi fún ayé wa, tí ó jẹ́ orí ọ̀fẹ́ tí ó ràn wá lọ́wọ́ láti la àgbáyé já, tí a ó sì lè ṣe rere nínú rẹ̀. Lórúkọ Jésù ẹ gba ọpẹ́ wa. A béèrè pé kí ẹ rán ọ̀rọ̀ yín sí wa lónìí, kí ọ̀rọ̀ yín yé wa, kí ọ̀rọ̀ yín yé wa, kí ó tú wa sílẹ̀ kó gbà wá là kó dá wa ńdè. Bẹ́ẹ̀ ni kó rí. Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orí tí a fẹ́ fi ṣe orí ọ̀rọ̀ tí a ó sì fi gbára wa níyànjú lónìí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí Ọlọ́run ó fi fún wa, òun náà ni lílàkàkà papọ̀ nínú iṣẹ́ náà. Lílàkàkà papọ̀ nínú iṣẹ́ náà. A ó kà fún wa láti inú ìwé Nehemiah orí 4 ẹsẹ̀ 14 sí 17. Nígbà tí ẹsẹ̀ àtẹnumọ́ wa yóò jẹ́ ẹsẹ̀ 17. Ẹsẹ̀ 14 sí 17 òun ni a ó kà. Ó kà báyìí pé láti ọjọ́ náà ìdajì àwọn òṣìṣẹ́ mi ní ń bá iṣẹ́ odi mímọ́ lọ. Ìdajì yòókù sì dira pẹ̀lú ọ̀kọ̀, àsíborí, ọrùn àti aṣọ ogun. Àwọn ìjòyè sì wà lẹ́yìn gbogbo àwọn ènìyàn Jùdíà tí mọ odi lọ́wọ́. Àwọn tí ń ṣiṣẹ́ ń fi ọwọ́ kan ṣiṣẹ́, wọ́n sì mú ohun ìjà ní ọwọ́ kejì. Ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà fi idà kọ́ èjìká bí ó ṣe mọ odi lọ. Ẹni tí ó ń fọn fèrè sì wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi. Mo sì sọ fún àwọn ọlọ́lá àti àwọn ìjòyè àti àwọn ènìyàn yòókù pé iṣẹ́ náà pọ̀ gan, odi yìí sì gùn tó bẹ́ẹ̀ tí ó mú kí á jìnnà sí ara wa. Ibikíbi tí ẹ bá wà, tí ẹ bá ti gbọ́ fèrè, ẹ wá péjọ sọ́dọ̀ wa, Ọlọ́run wa yóò jà fún wa. Bẹ́ẹ̀ ni à ń ṣe iṣẹ́ náà tí àwọn apá kan sì gbé idà lọ́wọ́ láti àárọ̀ di alẹ́. Mo tún sọ fún àwọn ènìyàn náà pé kí olúkúlùkù àti ìránṣẹ́ rẹ̀ sùn ní Jerúsálẹ́mù, kí wọ́n lè máa ṣọ́ ìlú lálẹ́, kí wọ́n sì máa ṣiṣẹ́ ní ojú ọ̀sán. Nítorí náà àtèmi àti àwọn arákùnrin mi àti àwọn ìránṣẹ́ mi àti àwọn olùṣọ́ tí wọ́n tẹ̀lé mi, a kò bọ́ aṣọ lọ́rùn tọ̀sán tòru. Gbogbo wa ni a di ìhámọ́ra wa tí a sì mú nǹkan ìjà lọ́wọ́. Èyí ni Bíbélì wa. Ẹsẹ̀ láti rántí ní ẹsẹ̀ 17 yẹn. Ẹ má jẹ́ kí a gbàgbé. Ó ní tí ń mọ odi lọ́wọ́. Àwọn tí ń ṣiṣẹ́ ń fi ọwọ́ kan ṣiṣẹ́, wọ́n sì mú ohun ìjà ní ọwọ́ kejì. Lílàkàkà láti ṣiṣẹ́ náà papọ̀, lákàkà papọ̀ láti nínú iṣẹ́ náà. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ní àkókò Nehemiah, nígbà tí wọ́n ń ṣiṣẹ́ lọ, nígbà tí wọ́n mọ odi láti tẹ̀síwájú, ohun tí a rí náà ni pé àwọn ọ̀tá tí a dárúkọ, tí a sọ fún wa ní ìgbà díẹ̀ sẹ́yìn, àwọn Sanbalati àti Tòbáyà, nígbà tí wọ́n rí pé àwọn èèyàn yóò sinmi, tí wọ́n rí pé wọ́n ń ṣiṣẹ́, ìgbésẹ̀ tí wọ́n gbé òun náà ni pé wọ́n fẹ́ dẹ̀mí wọn légbodò. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 pé olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun. Ìgbésẹ̀ àwọn ọ̀tá wọ̀nyí òun náà ni pé wọn ò fẹ́ kí wọ́n ṣe àṣeyọrí ní gbogbo ọ̀nà, wọ́n sì wá ọ̀nà láti dí wọn lọ́wọ́. Ète àtèròǹgbà wọn nìyẹn. Wọ́n fẹ́
kí wọ́n pa iṣẹ́ yẹn tì kí wọ́n má lè tẹ̀síwájú ṣùgbọ́n Ọlọ́run ran àwọn Nehemiah àti gbogbo ìlú Judea àti Juda lọ́wọ́ àtàwọn Israẹli lápapọ̀ wọn ò gbà kí ohunkóhun ó dí wọn lọ́wọ́ gbọ́ ìwọ náà Ọlọ́run gbé iṣẹ́ kan lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn kan ń halẹ̀ mọ́ ọ ìwọ náà ń gbìyànjú láti tẹ̀síwájú bóyá lẹ́nu ẹ̀kọ́ nínú iṣẹ́ kan lẹ́nu ìgbéyàwó àwọn kan ń halẹ̀ pé ò lè ṣe ò tiẹ̀ gbọ́dọ̀ ṣe mo fi ń dá ọ lójú wípé Ọlọ́run ń bẹ fún ọ yóò sì jà fún ọ má gbà kí ìhàlẹ̀ wọn kó borí rẹ lórúkọ Jésù yóò dára fún ọ mo ní lórúkọ Jésù yóò sì dára fún ọ mo fẹ́ kọ́ ọmọ sàmì bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn ọ̀tá àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí ohun tí wọ́n fẹ́ náà ni pé wọ́n fẹ́ dẹ̀mí wọn légbodò bí mo ṣe wí fún wa tí a bá wo ẹsẹ̀ ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlá nínú ìwé Nehemiah orí kẹrin yìí ẹsẹ̀ ìkọkànlá sọ pé àwọn ọ̀tá sì wí pé wọn kò ní mọ ohun tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò ní rí wa títí a ó fi dé ọ̀dọ̀ wọn tí a ó pa wọn tí iṣẹ́ náà yóò sì dúró ète wọn ohun tí wọ́n sì ń fẹ́ iná ni pé kí wọ́n pa wọ́n kí wọ́n lù wọ́n pa kí wọ́n dẹ̀ rí wípé àwọn iṣẹ́ náà dúró wọ́n fẹ́ gbẹ̀mí wọn ṣùgbọ́n Ọlọ́run kò gbà àwọn èèyàn wọ̀nyí dípò tí wọn ìbá fi wá aṣojú ńgbà táṣìírí tú ní kété tí àṣírí tú sí ọwọ́ Nehemiah àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ohun tí mo láìkì tí mo sì fẹ́ràn nínú ayé wọn náà ni wípé wọn ò sójó wọn ò bẹ̀rù wọn ò sá lọ tó bá pa wọn míì ni wọn á ní n ò lè wá kú o n ò lè wá kú o Yorùbá sì sọ wípé n ò lè wá kú kì í joyè ilé bàbá rẹ̀ tó o bá ṣe tẹ́ láti ṣiṣẹ́ Olúwa láṣeyọrí má dúró de wípé ò ní látakò jẹ́ kí wọ́n takò ọ́ ó padà borí àwọn lójú ó tì káyì nígbà tí àwọn àṣírí yẹn tú tán ohun tí àwọn tó ń ṣiṣẹ́ ṣe ni pé rárá o bó ṣe wulẹ̀ kò rí àwa ò ní gbà ó ń lórin tí àwọn kọ nígbà tá a fi ń ṣe ìre nígbà kan pé èṣù ò lè kọ́lé ti Jésù bó bá kọ́lé a ó wo a tún lò pé èṣù ò lè dúró ti Jésù bó bá dúró a ó lè so ohun tí àwọn Nehemiah àti àwọn tọ́jọ́ sẹ́ńgbà yẹn ṣe ni pé irọ́ gbogbo ń tẹ́ rí ẹsẹ̀ lérí wa pa ọ̀hún náà wá lọ wá ohun èlò ìjà ogun lóríṣiríṣi bí wọ́n ṣe ń fi ọwọ́ kan ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ kan mú ìjà lọ́wọ́ afọfèrè dúró pé tẹ́ ẹ bá ti gbúròó a jẹ́ pé àwọn ọ̀tá yìí ti dé nìyẹn àwọn náà ó sì kọjú ìjà sí wa gbọ́ àwa náà ṣetán lónìí láti tẹ̀síwájú tó o bá ti sinmi tó o bá ti dúró tí o bá ti gbà kí ọ̀tá kó borí rẹ tàbí kó dá ẹ̀mí rẹ ní akùdé Ọlọ́run náà ò ní gbà ìwọ lọ́kàn nílò pé kó rí wípé o fààyè fún ọ̀tá gẹ́gẹ́ bí Nehemiah ṣe ṣe wọn ò sá lọ wọn ò sì wo ohun kan míì ju iṣẹ́ yìí tí wọ́n ń ṣe lọ. irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. lá ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun náà wá sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. nígbàkúgbà tí ìdúnkookò tàbí àlè ọ̀tá bá wá má jẹ́ kí nǹkan kan ó mì ọ́ tẹ̀síwájú Ọlọ́run rí ọ yóò sì gbé ọ níjà sáré pé ọ̀ ń bọ́ lọ́run sọ̀rọ̀ o sì ń fi àdúrà di ara rẹ ní ìhámọ́ra ogun àwa ò nílò ìbọn a nílò ọ̀kọ̀ a nílò àdá lónìí ṣùgbọ́n tá a nílò náà ni àṣíborí ìgbàlà èyí tí í ṣe Kristi agbára Ọlọ́run ọ̀gá ògo ẹni tó tó wá gbà nígbà gbogbo nígbàkúgbà tó bá fura sí ìdúnkokò tàbí ìhàlẹ̀ ọ̀tá ohun tí wọ́n fẹ́ ṣe náà ni wípé wọ́n fẹ́ kí àṣeyọrí rẹ̀ ó dúró sójú kan mo sì gbàdúrà fún ọ lórúkọ Jésù wọn ò ní ṣàṣeyọrí lórí rẹ̀ ète ọ̀tá májẹ̀mú ọ̀tá kò ní ṣẹ ní orí rẹ̀ àwọn nǹkan tí àwa náà gbọ́dọ̀ ṣe tí àwọn ọ̀tá yìí ò fi ní dí wa lọ́wọ́ òun ni pé a gbọ́dọ̀ fi àyè fún ọ̀tá láti gbogbo orin mi máa ń sọ pé má jẹ́ gbogbo má jẹ́ wọn ó gbogbo àwọn aláwo ìmùlẹ̀ èké o má jẹ́ gbogbo lórí wa ibikíbi tó wù wọ́n wọ̀ lọ ohunkóhun tó wù wọ́n máa fi ṣagbára tí wọn náà bá ti fi àyè fún wọn láti ṣàṣeyọrí ìyẹn ni pé má tọ̀ wọ́n lọ má ṣàtọ̀ wọ́n lọ má lọ bẹ̀ wọ́n ẹ dákun ọ̀dà kí lẹ fẹ́ ń ṣe kí lẹ fẹ́ ń wí bó lẹ fẹ́ ń gbégbà tó o bá ti ṣe bẹ́ẹ̀ tó dúró ti Ọlọ́run nìkan Olúwa tó ọ gbà lórúkọ Jésù yóò sì dára fún ọ ohun kan kejì ni pé o gbọ́dọ̀ kó ipa ìwọ náà gbọ́dọ̀ kó ipa tiẹ̀ láti rí i pé iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú gbogbo ibikíbi tó bá bára rẹ̀
ohunkóhun tó o lè ṣe láti mú ìtẹ̀síwájú bá ayé rẹ, láti mú ìtẹ̀síwájú bá iṣẹ́ Ọlọ́run. Gbọ́, ìwọ gangan ò lè ṣàṣeyọrí láì jẹ́ wípé o ṣetán láti fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ Ọlọ́run lè tẹ̀síwájú. Àwọn èèyàn yìí làkàkà, wọn ò jẹ́ kí iṣẹ́ Ọlọ́run ó jàgọ̀, wọn ò jẹ́ kó rẹ̀yìn. Tí wọn náà bá ti jọ́ rẹ̀yìn ibikíbi tó bá bára rẹ, ó dájú pé ayé tiẹ̀ náà máa tẹ̀síwájú. Ìwọ fi tiẹ̀ lẹ̀, máa rí pé tọlọ́run òun lọ kọ́kọ́ mú gbọ́ nígbà gbogbo. Ìwọ wá fọlọ́run lẹ̀ kó owó ara tí ó máa dá ní ayé rẹ. Ohun kan míì tó gbọ́dọ̀ ṣe ni pé ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ wá ọ̀nà láti dójú ti Sátánì. A gbọ́dọ̀ wá ọ̀nà láti dójú ti àtàwọn ọmọ ogun ẹ̀. Gbogbo nítorí ó ṣe wọ́n padà ṣòfò náà ni. Ṣùgbọ́n nígbà tí a bá ti ń bẹ̀rù, a máa ń ṣàkíyèsí pé inú Sátánì a máa dùn. Nígbà ó bá ti mú ìhàlẹ̀ rẹ̀ dé tó ṣe páyà tí wọn máa ń ṣe ẹ̀dákun á ní ojú lélẹ̀ ọwọ́ ti bá. Ṣùgbọ́n tó nílò náà ni pé fi ìgboyà tọ̀ Ọlọ́run rẹ lọ, yóò sì sá. Ó ní ẹ kọjú ìjà sésù, ó ní yóò sì sá. Èṣù ò sì ní rọ́wọ́ mú ní ayé rẹ lórúkọ Jésù. Ohun kan kẹrin ni pé iṣẹ́ Olúwa ò gbọ́dọ̀ dúró bó ti wulẹ̀ kí ìdúnkookò náà kó pọ̀ tó. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún yẹn, Nehemiah wọ́n gbá gbogbo ọ̀nà. Ó nígbà tí àwọn ọ̀tá wa gbọ́ pé à ń tẹ̀síwájú, àwa náà múra. Ọlọ́run da ìmọ̀ wọn rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wọ́n tún ń wá ọ̀nà míì, ṣùgbọ́n Ọlọ́run ń da gbogbo ẹ̀rú ni. Ohun tó o nílò òun náà ni pé rí pé iṣẹ́ yẹn ó ń tẹ̀síwájú. Ohun kan míì tí o nílò òun náà ni wípé tí a bá ti dáwọ́ dúró, ìdánilójú lélẹ́yìí fún wa. Tí a bá ti dáwọ́ dúró, ohun tó ṣẹlẹ̀ ni pé Olúwa gangan fúnra rẹ̀ yóò dìde fún wa. Olúwa yóò jà fún wa. Nehemiah sọ èdè yìí jáde ní ẹsẹ̀ ìkẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìnlá yẹn. Ó ní Olúwa yóò ṣe kíni? Yóò jà fún wa. Nígbà tí a bá ti rí pé à ń ṣe ẹsẹ̀ ìkẹrìnlá ni mo dìde, mo wò yíká, mo bá sọ fún àwọn ọlọ́lá àti àwọn ìjòyè àti àwọn ẹni yòókù pé ẹ má jẹ́ kí ẹ̀rù bà yín, ẹ rántí Olúwa tí ó tóbi tí ó sì bani lẹ́rù, kí ẹ sì jà fún àwọn arákùnrin yín, Olúwa yóò sì jà fún yín. So n tá a nílò òun náà ni wípé nígbà táwa náà bá ti sojo, tá a bá ti bẹ̀rù, Olúwa náà ṣe tán láti gbè wá níjà. Ọlọ́run wa kì í ṣe ẹni tó ń bẹ̀rù, akíkanjú ni. Ọlọ́run tó ní ẹ̀rù gidigidi ni. Àwa náà gbọ́dọ̀ rí pé òun la dúró tì nígbà gbogbo, yóò sì dára fún wa. Ní ìparí, a gbọ́dọ̀ fi àdúrà kún iṣẹ́ Olúwa tàbí ohunkóhun tá a bá ń ṣe. Bóyá sí Ọlọ́run lọ́wọ́ wa, bóyá lẹ́nu iṣẹ́ wa, tá a rò pátákó àbí àwọn nǹkan wọ̀nyí ń wá, a gbọ́dọ̀ ṣetán láti rí pa fi àdúrà kún. Bí wọ́n ṣe di amọ́ra, tí wọ́n gbé ọkọ̀, tí wọ́n gbé ọrùn, tí wọ́n gbé gbogbo nǹkan wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n tún ń ké pe Ọlọ́run. A gbọ́dọ̀ rí pé àdúrà nìkan òun lè lo ogun tiwa o. Ìwọ tó ń wò mí lónìí, ohun tó nílò náà ni àdúrà. So mo fẹ́ kó gbàdúrà tẹ̀lé mi nígbà tí mo fẹ́ parí lónìí. Ohun tó máa sọ náà ni pé Jésù Olúwa, mo gbà fún ọ̀tá láti ṣàṣeyọrí lórí mi. Gbogbo ìpinnu wọn, gbogbo agbára wọn, Olúwa bàjẹ́ fún mi ní àṣeyọrí ní gbogbo ọ̀nà. Kí ojú kó ti Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ fún ọ. Àlàáfíà ni fún ọ lórúkọ Jésù. Bí o ṣe wí lórúkọ Jésù, Olúwa mú ṣẹ. Olúwa gbọ́ àdúrà rẹ. Látòní lọ ọ̀tá ò ní borí rẹ mọ́. Bí o ṣe ń gbìyànjú láti tẹ̀ sí Ọlọ́run síwájú, ayé rẹ tẹ̀síwájú, ilé rẹ tẹ̀síwájú, iṣẹ́ rẹ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni kó rí. Gbogbo ìhàlẹ̀ ọ̀tá lórí rẹ ọ̀dásán. Ọ̀tá tó lóun á dẹ́mi rẹ légbodò lórúkọ Jésù, Olúwa yí ìmọ̀ náà dànù. Bẹ́ẹ̀ ni kó rí. O ò ní dòkú, bẹ́ẹ̀ ló ní sìnkú ọmọ. Ògo ni fún Jésù. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé bí ẹ ṣe ń wò wá, ẹ máa tẹ̀síwájú láti máa gbọ́ wa àti láti máa wà lórí ìkànnì yìí, Seed of Life Television. Ẹ sì jẹ́ kí àwa tí a ò tí ì tẹ bọ́tìnì yẹn, ẹ jẹ́ kí a tẹ̀ pupa yẹn àti aago èyí tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀, kí a rí i pé a mọ̀ gba ohun tí ó mọ̀ sọ fún wa pé ètò ń bẹ lórí ìkànnì yìí ní gbogbo. Ẹ ṣé, yóò dára fún wa. A ó pàdé láyé.